ní bàbá kan bàbá ara tó mọ yìnyín wa kò fi wá ṣeré bàbá ara tó mọ yìnyín wa a ní bàbá kan o bàbá ara tó mọ yìnyín wa kò fi wá ṣeré bàbá ara tó mọ yìnyín wa Professor Banji Akintoye ní bàbá ara tó mọ yìnyín wa kò fi wá ṣeré rárá bàbá ara tó mọ yìnyín wa a ní bàbá kan o bàbá ara tó mọ yìnyín wa Olóyè Adéyẹmọ bàbá ara tó mọ yìnyín wọn ọmọ wọn nígbòho mọ̀rẹ́ bàbá ara tó mọ yìnyín wa aláwọn ọba kan o àwọn ọba ara tó mọ yìnyín wa torí àwọn ọba kan ń bẹ tí wọ́n jẹ́ tiwa àwọn bàbá kan náà wà àwọn màmá ń bẹ níkàlẹ̀ tọ́pọ̀ tí wọ́n mọ ìran Yorùbá mọ́bẹ̀ kọ́ mọ́ ń lọ ẹ wo ọmọ Yorùbá Professor Adébánjí Akíntóyè bàbá 90 action over action bàbá bẹ́ẹ̀ ni àkàndá Olódùmarè ẹni Ọlọ́run yàn láti tún ìran Yorùbá lẹ̀ lóko ẹrú ìbá ṣe dùn tó kọjá bí bàbá bíi 60 ni bàbá wà bí irú àsìkò yìí èèyàn tí ń dẹ́rù àrà yìí ní 90 ẹ dákun tó bá jẹ́ 60 ẹ wàá mọ wọn ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ kọ́ là ń lọ bàbá ti gbé lẹ́tà àwọn tó ti kọ́ ránṣẹ́ ẹ sáré ẹ wá gbọ́ ní pápápá ẹ wò kìí ṣe lẹ́tà ká máa criticize èèyàn tàbí lẹ́tà ẹ máa ní jẹ́ àwọn èèkọ́ lẹ́tà òmìnira ni àwọn ibi tó bá sì yẹ ni bàbá kọ sí ẹ jẹ́ n sáré fún yín ní kí n tó wá wọnú ẹ̀ gangan farabalẹ̀ kà á fún yín àmọ́ ẹ jẹ́ fún yín lérè fèé ibi tí wọ́n kọ sí àdírẹ́sì wọn ibi tí wọ́n àdírẹ́sì ẹ̀ sí the Right Honourable Sir Landsey Olin MP Speaker of the House of Commons London SW1A OAA and copy Prime Minister, Deputy Prime Minister, Leader of Majesty Opposition Government, Leader of the Liberia Democratic Party, Leader of the Reform Party, MP for Shivin Centers. Subject: Renew appeal on Yoruba self-determination and UK government response to Nigeria crisis. Mo rò pé ẹ ń gbọ́ mi dáadáa ìran Yorùbá mo ní kẹ́ ẹ máa ṣe gbòòsà fún bàbá yìí ẹ wò mo rò pé ẹ ń gbọ́ mi dáadáa ẹ wá ọ̀yá mo ń bọ̀ ẹ yẹ. I must inform you that Yoruba people at home and in diaspora will be coming out to rally peacefully in support of our right to self-determination and independence. Yoruba nation will call upon the UK government and its house to use their diplomatic influence to urge the Nigeria government and the security agencies who are still operating with colonial area impunity are now dangerously infiltrated by extremists/terrorists not to harm our people. Ṣé ń gbọ́? Bàbá ń kọ lẹ́tà yìí inú àwọn kan ni mo ti lọ yọ ọ́ màá farabalẹ̀ gbé lẹ́tà yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin fún yín lórí program yìí tẹ́ fi mọ̀ wípé tá a bá ń wẹ́ni tó yẹ ká tẹ̀lé irú àwọn bàbá yìí ni. Àmọ́ ń sọ̀rọ̀ nípa Professor Adébánjí Akíntóyè Olóyè Sunday Adéyẹmọ àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ yàtọ̀ sí àwọn agbẹ̀yìnbẹ́bọ́jẹ́ tó sì jẹ́ pé kò mọ́ bà wọ́n tí wọ́n bá yí padà èèyàn tó bá lọ gbowó lásìkò yìí láti lè dàrin àjò yìírú bó bá wù ẹ̀nú àgbo ó dá mi lójú báwọn aláàlẹ̀ ó mu bẹ́ẹ̀ ni bó bá ń wẹ̀ nínú àgbo tó ń sùn nínú àgbo wo bó bá mú Kùránì tó fi ṣe gèlè àbí fìlà àbí bàtà tó fi ṣàwọ̀tẹ́lẹ̀ tó mú mọ̀ntí ayé
aṣọ àwọn ìyá mi àgbà tó fi ń bora àwọn ìyá ọkẹyìn sí i torí inú àwọn ìyá ní òdùn síbí náà Yorùbá ṣe ń jìyà ńbẹ kọ́ mò ń lọ ìbá ti jà wá ìròyìn ayọ̀ mo ní kí n wá mú fún yín ẹ̀yẹ́ mi yín farabalẹ̀ ka lẹ́tà yìí ẹni bá sì nílò ẹ̀ wọ́n sẹ́ǹdì ẹ̀ sí ìwọ́n sá béèrè ní WhatsApp nọ́mbà mi nítorí ẹ̀ nọ́mbà mi nìyẹn ẹ̀yẹn sá béèrè wọ́n fún yín kọ́pì ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa kéèyàn ní aṣíwájú tó jáde lásìkò yìí ní àwọn tó ń darí ìran Yorùbá lọ́lẹ̀ ìlérí yìí látòrí bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè pẹ̀lú akíkanjú akọni Oòduà adúró ti rí nítorí ogun bá le lóye Sunday Adéyẹmọ àtàwọn tó jọ ń ṣiṣẹ́ pọ̀ kálukú ló ní dìpátímẹ̀ntì ẹ̀ o bẹ́ẹ̀ ni òun rèé ẹ gbọ́. We restrain our demand that HM government and parliament should use their influence and encourage the Nigeria government to engage in dialogue with the leadership of Yoruba self-determination movement led by Professor Banji Akintoye. 1. Kókó mẹ́ta ni wọ́n gbé lọ ní pé òun rèé ń tá a fẹ́ rèé a ti sọ ọ́ tẹ́lẹ̀ àtúntún sọ ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n fún wọn lésìn o gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ bí n bá wọnú ètò dáadáa mo kàn fún yín ní highlight yìí gbàgbàgbà ẹ gbọ́ ọ̀nà àwọn nǹkan kàǹkàkàǹkà tí bàbá kó lọ rèé ìbéèrè ni ṣé wọ́n dálẹ̀ tán wọn kò lè irọ́ o ilẹ̀ mi it's impossible bẹ́ẹ̀ ni níbo wọ́n fẹ́ sá lọ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ jẹ́ màdàrú náà tẹ́ rò pé tẹ́ bá dálẹ̀ tán ẹ lè rí ilé kan wọ̀ ẹ̀yin báwo mo lè fẹ́ wọ̀ tó bá bàlújẹ́ lábẹ́kúta gbéra máa bọ̀ wé kó wá wọ airport máa bọ̀ bó bá jẹ́ Ìbàdàn nìwọ́ wà tó ti dàrú lọ́yà lọ airport kọ́ lọ wọkọ̀ ọ máa lọ ó sì jẹ́ kó náà ni ọ̀yá tẹ̀mọ́tò ẹ létí máa bọ̀ wá Kẹjà Ọlọ́run ni ó dúró tì yín tí ó dá yín lẹ́bi torí pé àwa àlóògùn àníbọn àní kankan ṣùgbọ́n ìṣẹ̀dá àwọn ọmọ Yorùbá àwọn tí ẹ̀ ń jẹ́ kí ìyà ọ jẹ tá a sì ń pariwo pé ẹ dákun ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín àti ẹ̀wà aṣàkọmọ́ báyìí àbí ẹ̀yìn wọn lẹ́ni tó bá gba ìyá ẹni lọ níyàwó ó tó pè ní bàbá ẹ ti tó pè ní bàbá ara yín lọ Àbújá ẹ wò ń fara balẹ̀ ń kà fún yín ẹ káàbọ̀ sórí ètò. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. mo pa láṣẹ sínú ayé ẹnìkan tó lè rí àmì ṣe lórúkọ Jésù gbogbo ọjọ́ pípẹ́ tó ń yọ àyànmọ́ àti ṣẹ̀dá yín lẹ́nu iná Ọlọ́run kó jó dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Olúwa ní kájọ gbàdúrà papọ̀ kájọ wádìí àṣírí ogun tẹ́ ń là kọjá. Ẹ gbọ́ mi sà bóyá èyí tẹ́ ti gba àwẹ̀ ṣùgbọ́n síbẹ̀ tógun yẹn ò lọ, bóyá ẹ ti gbàdúrà ẹ ti lórí òkè síbẹ̀ ogun yẹn sì dúró kò lọ. Ẹ má gbàgbé sà ó ti pẹ́ tí Hánà náà ti lọ sí Ṣílò ṣùgbọ́n lọ́jọ́ kan sà lọ́jọ́ kan mà agbára Ọlọ́run bá Hánà pàdé ó sì rí ọ̀nà àbáyọ a fún Hánà ní ọmọ rere. Ìwọ náà bẹ́ o ṣe ń gbọ́ mi lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́ gbogbo ọ̀dájú ogun tó lóòní ń rí ọ̀nà lọ tó lóòní ní sinmi iná Ọlọ́run máa rún wọn dànù. Ẹ jẹ́ àjọ gbàdúrà papọ̀ ẹ jẹ́ àjọ wá Olúwa ojú Olúwa láti rí àṣírí ogun èyí tí ẹ̀ ń dojú kọ ká dẹ̀ mú ọ̀nà àbáyọ láti gbàdúrà lórí ogun yẹn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ẹ̀fì bá mi sọ̀rọ̀ rí bóyá ó ní nǹkan tẹ́ ń là kọjá bóyá ẹ wà lókè òkun ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀rí ẹ̀ ní àkójọ tàbí ẹ wá ìwé gbèlú síbẹ̀ ẹ rí ìwé gbèlú tàbí ẹ ní ìpèníjà lórí ọmọ tàbí lórí iṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa fi pè mí rèé o +234 70 25 47 54 27
ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +2347025475427. ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè. mo gbàdúrà pé bẹ́ẹ̀ náà ṣe ń pè mí lórúkọ Jésù fún àdúrà, ìyanu yín lórúkọ Jésù ó máa farahàn. ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀. ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. látàrí òmìnira Yorùbá àmọ́ ṣáájú ẹ kọ́kọ́ bá mi ṣe gbòsà fún bàbá wa Professor Adébánjí Akíntóyè. ẹ gbọ́ mo ní kẹ́ ẹ tún gbòsà ṣe, kẹ́ ẹ máa wá fi nǹkan kan ránṣẹ́ sí bàbá yìí. ẹ pé kí ni ẹ máa sọ fún Ọlọ́run pé tó Ọlọ́run o, ikú tó máa pa bàbá yìí kó pa olódì wọn o. ẹ gbọ́ mi, torí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá tó ti kọ lẹ́tà. ẹ gbọ́ bàbá ní àrọ̀ ni ọ̀wálé Oníkòyí ò sí ní ogun. ṣé ẹlẹ́ẹ̀gbọ́ ni ṣé ẹlẹ́ẹ̀gbà ni ó ń bẹ lórí ètò gbogbo ẹ̀ ni wọ́n fi hàn yín. ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀tì gbọ́ bàbá tó ti gbé wọ́n tún ti tẹ mọ́tò létí, ó tún ti dàjọ àgbáyé. ẹ ti mọ̀ pé kọ̀ǹfàmù lọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu èmi Táíwò Pavilion TV, kọ̀ǹfàmù ní apá àti wèrè. bí n bá ní iná ń jó lórí omi ẹ béèrè wípé kí n kó irú ẹ̀ wá, àwọn kó irú ẹ̀ lé yín lọ. ẹ má lọ, ẹ wá gbọ́ lẹ́tà tí bàbá tún fi ránṣẹ́. ṣé ẹ gbàgbé wípé ìbẹ̀rẹ̀ ọdún yìí kọ́ ni bàbá gbé ọmọ wọn dé akíkanjú akọni Oòduà Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àtàwọn sọmọgbè pé ó yá ẹni tó bá tógun lọ náà láàárín lógun. ọyá lọ sọ fún wọn pé mo ní o gbé ilé wọn lọ́wọ́ pé lẹ́tà rèé nílùú èbó lọ́hùn-ún, ìyẹn ní UK, níbi tí wọ́n ti kó ìran Yorùbá lẹ́rú, tí wọ́n ti kó orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, tí wọ́n ti ṣègbéyàwó ọ̀ràn. àwọn tí wọ́n jẹ́ pásítọ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún tí wọ́n dúró gẹ́gẹ́ bí àáfàá láti ṣègbéyàwó ọ̀ràn. pé ẹni bá sì mọ àti dé Olúnàgò wọ́n ní òun ní ọmọ àti lo ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ ṣègbéyàwó ọ̀ràn lẹ́ẹ̀túgbéyàwó ká. bàbá tún ti gbé lẹ́tà mi ránṣẹ́ o. níbi ẹ wá à ń pe kinní ìlówè ẹ sì ní ọ̀la rónú. à ń kì í à ń sà á. ẹni ò mẹni ó kú, bẹ́ẹ̀ bá wá mẹni ó kú àákùkù wá jù sẹ́nu ẹnu bùdé yín. ẹ bóyá ẹ wá ní mẹni ó kú, àwa bá tún dìde báyìí pé tó a ti ń kọ lẹ́tà, a ti jù ú sí àwọn ọmọ ti Nàìjíríà, a ti jù sí Áfíríkà, a jù sí ECOWAS, a jù sí ibi ẹ tún gbà òun rèé, ẹgẹ́ tún rán yín létí o. bàbá tó ti kọ lẹ́tà o, léyìí tó ń sọ fún yín wípé ẹgbẹ́ ọmọ Yorùbá kẹ́ ẹ lọ fọkàn yín balẹ̀, òmìnira wa ti dé. àwọn kan láàkàn bẹ̀, ìyẹn làwọn ọ̀dàlẹ̀ àtàwọn ọba wa kọ̀ọ̀kan tó kù tí wọn ò tí ì darapọ̀, àtẹ̀yìn àgbààgbà tó kù tẹ́ ẹ̀ tí ì darapọ̀, àtẹ̀yìn ọ̀dọ́, pàápàá ẹ̀yìn ọ̀dọ́ tí wọ́n bá kọ̀ tí ò darapọ̀ mọ́rin àjò yìí, sọpọ́jọ́ ọ̀la ẹ̀ ó ti lọ. ẹ wo, ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ jẹ́ ń tara ṣàṣà kí n gbé wá bá yín. bẹ́ẹ̀ làwọn náà èsì wà o, wọ́n tún wá fún bàbá lésìn padà. wọ́n ṣe kí ni wọ́n tún dá bàbá lésìn, wọ́n tún fún un lésìn ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ̀ ní wọn ò gbèsù bẹ̀gbà láti fún Professor Adébánjí Akíntóyè. bàbá PAA action bàbá ẹ gbọ́. ṣe rí ọ̀tọ̀ ní ká kàwé, ọ̀tọ̀ ní ká lọ́gbọ́n, ọ̀tọ̀ ní ká ní application ọgbọ́n tá a ní pé báyìí là á ṣe lò ó. ọ̀tọ̀ wá ní kéèyàn ó fi agídí kún. àwọn àti sọ pé Oǹdó, Èkìtì, ẹ̀wọ̀n lágídí, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n agídí inú bàbá fún òmìnira Yorùbá ni. bàbá 90 tó tún ta pọ́npọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní kú lásìkò yìí. ẹ jẹ́ ń gbé lọ́dọ̀ àwọn èèyàn,
ẹ̀yin olólùfẹ́ wa lẹ́tà yìí ó gùn ó dàbí ìgbà tí wọ́n bá kọ̀wé ìpẹ̀jọ́ iná ni àmọ́ wọn ò bùkàbùkà fún yín tẹ́ ẹ fi mọ̀ wípé eléyìí kọjá bẹ́ẹ̀ ẹ jẹ́ ìrora fi síta gbé síta o òun rèé tẹ̀ní bá láǹfààní àti kà á díẹ̀ ẹ́dìn ní ẹ̀rìlẹ́rìn yìí ó sì wà lẹ́gbẹ̀ẹ́ screen lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ tẹ́ láǹfààní àti rí ẹ gbọ́ ẹni tí wọ́n kọ lẹ́tà náà sí the right honourable Sir Lindisa Collins MP, Speaker of the House of Commons, London, SWA1 OOA copy wọ́n tún wá copy ẹ ti gbá dírẹ́sì wọ́n tún wá copy ta ni wọ́n copy Prime Minister, Deputy Prime Minister, Leader of His Majesty's Opposition Government, Leader of the Liberal Democratic Party, Leader of the Reform Party, MP for Shovel Center. Nígbà wo bàbá kọ lẹ́tà yìí tó tẹ àwa lọ́wọ́ ṣe tà wá lọ́wọ́ ni bàbá fi lẹ́tà yìí ránṣẹ́ kí ni déètì òní 22/5/21 bàbá kọ lẹ́tà yìí ní 21 àbí bẹ́ẹ̀ ni 21/05/2025 subject renew appeal on Yoruba self-determination and UK government respond to Nigeria crisis. Àkòrí nìyẹn ẹjẹ́ tún kọ́ renew appeal on Yoruba self-determination and UK government respond to Nigeria crisis. Dear Mr. Speaker, I am writing once again to follow up concern regarding the Yoruba people request for the self-determination and the UK historical and current engagement with Nigeria as a Yoruba British citizens. I regret to know that my previous letter has received an acknowledgement, leaving the impression that my contribution was considered too inconsequential to merit a response. Ẹ má bínú mọ̀ ìgbó dáadáa ẹ gbọ́ mo sì mọ̀ pé ẹni tẹ́ ń gbọ́ mi ẹgbẹ́ ìbò bí ọba yé yín dáadáa ìdáàpọ̀ ẹ bá mi wáìn ní fídíò yìí kẹ́lẹ̀ gbọ́ dáadáa ẹ̀yin sì fi àǹfààní lẹ̀ láti rọra ṣe kíkí ẹ̀ẹ́rì ẹni bá wá fẹ́ kọ́pì lẹ́tà yìí ó lè sẹ́ndì sí mi ní wásaàpù pé mo fẹ́ kọ́pì lẹ́tà yìí o wọ́n jù sí ọ ẹ gbọ́. His Majesty the King has had an audience with the President of Nigeria following the receipt of our Yoruba National Youth first letter to him on the 22nd of June 2024, copy to which were also sent to the Prime Ministers. The Prime Minister himself has once held a conversation with the Nigerian President, as reported on the official government UK platform. Yet, despite this high level of engagement, there remain a conspicuous absence of any outreach or recourse to the leadership of Yoruba self-determination movement YSDM. Ọmọ Yorùbá ṣe ń gbọ́ Gẹ̀ẹ́sì tí bàbá wa sọ mò ń sọ nípa Professor Adébánjí Akíntóyè pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho-Òòṣà, the youth leader, national youth leaders àti gbogbo àwọn ìyá àtàwọn bàbá yàtọ̀ sáwọn ẹlẹ́kàn ẹ gbọ́ mi yàtọ̀ sáwọn afẹnugba nation
ẹlẹ́tàn ga ti gà àwọn onígẹ̀ẹ́sì rọ ẹ wò ó eléyìí ṣe pé àròsọ o fresh letter lélẹ́yìí tí ó fi dá ẹ̀yin ìran Yorùbá lójú wípé àṣà adarí ní ẹ gbọ́ mi dáadáa àṣà adarí ní a ní ẹni tó gbójúlé a ní bàbá tó ṣe é fẹ̀yìntì ẹ gbọ́ ok ẹ máa bá mi bọ̀ wẹ́rẹ́ di wẹ́rẹ́ má ṣeré kéré o kí ni yìí pọ̀ o ẹ gbọ́ nǹkan tí bàbá kọ síbẹ̀ pé àwọn ti kọ lẹ́tà ní June 22 2004 sorry ní èyí tí bàbá wa olóyè Sunday Adéyẹmọ àti míì tí wọ́n ti kọ ṣáájú àsìkò yìí ẹ máa bọ̀ ẹ wá gbọ́ heavily armed friend okay kí ló wá ṣẹlẹ̀ let me be equal focus the situation in Nigeria today bàbá wa bẹ̀rẹ̀ sí ní mẹ́nu bà á lọ́kọ̀ọ̀kan èjèèjì the situation in Nigeria today is not merely an environmental issue such as the greenhouse effect. What we are witnessing is a systematic and brutal campaign. Armed Fulani herdsmen enter farm to destroy crops and provoke indigenous farmers, followed by ẹ̀gbọ́n bàbá kó evidence lọ o ẹ̀gbọ́n mo ní bàbá mú evidence wípé ẹ wo bí àwọn bòròrò bí Fúlàní bí wọ́n ṣe ń fi ẹran jẹko àwọn èèyàn wa ẹ wò ó dáadáa o bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́ o heavily armed Fulani terrorists who attack, kill and horribly displace entire communities. The objective is simple and chilling: to seize land and erase ancestral claims. These are not random. They form part of a sustained and orchestrated pattern, and it is not restricted to the north anymore, but also the terror is on our Yoruba land. According to unofficial report, there are over 70,000 terror cells in around Yoruba forest. Military base are being overthrown by the terrorists, or should we say handed over. The current president suspected on the elected governor of a state in the difference to a serving minister in his cabinet who presents himself minister as the godfather of said state. The current political class are hard and Boko Haram Fulani terrorists. ẹ wo ọmọ Yorùbá ẹ gbọ́ bí bàbá ṣe tó lẹ̀ lẹ́sẹẹsẹ gbogbo àwọn tó wà nínú ìgbìmọ̀ nínú ilé tí wọ́n ń pariwo Tinubu ni o Tinubu délé yìí o Tinubu la fi ń pariwo fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ ẹ̀ tí àwọn ọmọ Yorùbá ń sọ kó fetí sí tiwa bó bá lè fetí sí tiwa irú àrà burúkú tí àwọn Fúlàní wọ̀nyí ẹ wo bí wọ́n ṣe ń fi ẹran jẹko ẹ wo bí wọ́n ṣe ń gé èèyàn lápá ẹ wo bí wọ́n ṣe ń lé àwọn èèyàn pa nínú ìlú àwọn ọba wa sì fọwọ́ lẹ́rán àwọn kábíyèsí kan wọ́n sọ̀rọ̀ kàkà kí wọ́n sọ̀rọ̀ ni wọ́n tún lọ bá wọn ọ̀gá wọn ní Sokoto, Kaduna, Kabansa, Borno
èmi ò sọ pé ṣe lọ bá wọn torí ìrẹ́pọ̀ ti wà láàrin yín tẹ́lẹ̀, àmọ́ wàá rò yí pé ẹ̀yin bàbá yìí bẹ́ẹ̀ bá tọ̀hún ó yẹ nínú béèrè nínú nǹkan tẹ́ ẹ bá béèrè mẹ́wàá ó yẹ kẹ́ ẹ lè béèrè ẹyọ kan fúnra Yorùbá pé ẹ̀yin bàbá ẹ wà, ẹ̀yin ẹ́míà yìí ẹ wà, ẹ̀yin Sàtánì yìí ẹ bọ́ bí àwọn ọmọ yín ṣekú pa àwọn ọmọ tiwa, kí la máa ṣe sọ̀rọ̀ yìí? àìbá ní gbé káfa ní tẹ̀yà àbí, ṣùgbọ́n ẹ̀ ní sọ bẹ́ẹ̀ ṣe tún jọ wà united tí ò ní sí wàhálà láàrin yín lẹ́ bá lọ, ẹ sì lẹ́ ń bọ̀ wá aṣojú wa lẹ ṣe bọ́ọ̀pù ọba, ẹ̀yin olóṣèlú ẹlẹ́ń lọ represent wa l'Àbújá la ṣe dìbò fún yín nígbẹ̀ẹ́dọ̀hún èsúró yín pàdídà òun lájá ẹ̀yin nu ọlọ́run nu. ẹ jẹ́ n sáré torí àsìkò. I respectfully urge Mr. President, Mr. Speaker, and the entire House to request a detailed and update to intelligence briefing from relevant security services on Nigeria's situation. The UK government is owing Foreign Commonwealth and Development Office (FCDO) current advice against travel to large parts of Nigeria, designating the majority of the country as unsafe. This is alone should prompt a more profound reassessment of our policy approach. Pé ẹ̀yin yìí ìlú òyìnbó wọ̀nyí, ẹ̀yin Amẹ́ríkà, ẹ̀yin káàkiri, ṣe bí ẹ̀yin ti sọ pé káwọn èèyàn yín ṣọ́ra fórílẹ̀-èdè Nàìjíríà nítorí pé kò sí ààbò ń bẹ̀, pé eléyìí náà tó ní nǹkan tẹ́ ẹ lè dì lọ́wọ́, eléyìí náà tó ní nǹkan tẹ́ ẹ lè gbámú gẹ́gẹ́ bí àwíjàre láti sọ pé ó tó gẹ́ o ọmọ Léfì alùbàtà ìdárin, pé a ti gbọ́ igbe ìran Yorùbá, kí ni kí wọ́n wá ṣe? Furthermore, I must inform you that the Yoruba people, both home and abroad, and in the diaspora, will be coming out on the rally peacefully in support of our right to a self-determination and independent Yoruba nation. We all upon the UK government and this House to use their diplomatic influence to urge the Nigerian government and the security agency who are still operating with colonial-era impunity and now dangerously infiltrated by the extremistic terrorists not to harm our people. Peaceful protest is not a crime. It is a right, one acknowledged even by Nigeria deeply blamed constitutions and legal system. Finally, we retain our demand that his government. Ọmọ Yorùbá ìbò pọ̀ ńlẹ̀, mi ò ní tàn yín, bàbá kó wá ní bìbà bí bàbá ìṣùá, ìbò pọ̀. Àbálítò níbi tẹ́ ẹ bá dé yìí pẹ̀lú gbogbo bá ṣe kọ́lẹ̀ gbogbo ẹ wò a ti ní bàbá kan, bàbá ara tó mọ nìyí ọmọ kò fi wá ṣeré, bàbá ara tó mọ nìyí ọmọ Akíntóyè bàbá wa, bàbá ara tó mọ nìyí ọmọ